بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بسم الله يقول الله فضيلة الشيخ الإمام علي بصيري أناغم بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله يقول الله فضيلة الشيخ الحاج إسماعيل أكوتاغيدي بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله يقول الله فضيلة الشيخ Muhammad Bashir Ọlọ́run dáre, the founder of Ecclesia worldwide. Bismillahirrahmanirrahim. Kul Allah ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillah, kul Allah fadilatu Sheikh Dr. Professor Al-Hajj Ismail Rajun Lati India. Bismillahirrahmanirrahim. Kul Allah ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillah, kul Allah fún gbogbo okumumi ní àtàwọn àfáà alápapọ̀. Bismillahirrahmanirrahim. Kul Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Lílá fi fún gbogbo àwọn àfáà t'Ọlọ́run tòótọ́ tó ń bẹ tó ń sì ń bẹ lórí ilẹ̀ ayé. Bismillahirrahmanirrahim. La fi Quraishin ila fi imrilata sitai wa sayfi fali abdu rabb azal bait. Allazi atamahu min ju'i wa amanahu min khawf. Ní time tó pọ̀ mọ́ torí àsìkò ìrun ti fẹ́ tó. Adé láti treat topic tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí lónìí. Kí ni topic náà? Bismillah izaja líláfi ìfàyàbalẹ̀ kó máa bá ìjọba global da'iratu dhikrullah lillah wallahu ya'simuka minan nas àti gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá. Bismillahir rahmanir rahim. La fi Quraishin ila fi imrilata sitai wa sayfi wali abdu rabb azal bait allazi atamahu min ju'in wa amanahu min khawf. Bismillahir rahmanir rahim. Iza ja'a nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwab. Wọ́n ní ká sọ̀rọ̀ lórí àwọn ọmọ iná. Past tense gan lọ́lọ́run lò nínú àyà tá fẹ́ lò yìí. Àmọ́ nígbà táwọn ọmọ iná tó bá ti ń bẹ nínú iná, wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó ń bẹ nínú ọgbà àlìjánà. Àwọn ni tó ń bẹ lọ́gbà àlìjánà, àwọn náà máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ iná. Àwọn ni ká jẹ́ ká wo àyà náà, ká wo nǹkan tọ́lọ́run bá sọ. Tá bá wo nǹkan tọ́lọ́run bá sọ, èmi àti ẹ a máa gbélé ayé ṣe dáadáa. A máa mọ̀ pé kí ni gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ọba kọ̀nfàmù ní òdodo ni, kò ní sí rọ́mbẹ̀ tó Ọlọ́run ọba kì í ṣe àwa èèyàn tá a máa purọ́. Ẹ̀sìn mélòó lèmi àti ẹ lè sin Ọlọ́run ọba? A lè sin ṣé èmi àti ẹ lè sin Ọlọ́run ọba tó bá àwọn màláìkà ṣe ń sin Ọlọ́run ọba? Àwọn màláìkà la yakuluna wala yashrabuna wala yanamuna, wọn kì í sùn, wọn kì í jẹ, wọn kì í mu, wọn kì í ṣe kankan, gbogbo ọjọ́ ayé wọ́n fi ń sin Ọlọ́run ọba ni àwọn màláìkà. Èmi àti ẹ tá la jẹ́ èèyàn nínú ayé, tá la jẹ́ àfà, tá la jẹ́ mukadam, tá la jẹ́ àlífà, tá la jẹ́ alájì, tá la jẹ́ alájà. Ẹ̀sìn wo lèmi àti ẹ lè sọ Ọlọ́run? Àmọ́ síbẹ̀síbẹ̀ Ọlọ́run ọba ń fún wa ní test ipe ẹ máa sìn mí, mò ń wò yín, tẹ bá ṣẹ̀ mí ẹ wá foríjì lọ́dọ̀ èmi Ọlọ́run ọba aláforíjì lèmi Ọlọ́run ọba. A wá tún wá rí nínú àwa tá la jẹ́ mùsùlùmí náà, a tún wá máa ṣe mọ̀náfìkì pẹ̀lú ẹ̀sìn wa. Ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá jẹ́ mọ̀náfìkì, gbogbo ẹni tó bá padà bọ́ sọ́wọ́ òun Ọlọ́run ọba pẹ̀lú àìnígbàgbọ́ òdodo sóhun Ọlọ́run ọba, irú àwọn bẹ́ẹ̀ òun máa fi wọ́n tẹ́lẹ̀ iná ni. Àwọn èèyàn kan sì ń bẹ láyé nínú mùsùlùmí tá a jọjọ jẹ́ yìí náà, wọn ò gbàgbọ́ pé ọjọ́ ìdájọ́ ń bẹ. Tẹ́ ẹ bá gbà kí Ọlọ́run bá sọ ara italẹ́sì yukasibu bidini, ọjọ́ ìdájọ́ ń bẹ. Ẹ́ndì máa bá wa, ẹ̀yin tẹ́ tó rò pé ẹlágbára pé kí ni, ẹlágbára kẹ́ lo 200, ẹlágbára pé tẹ́ rò pé ẹ̀ ní kú mọ́ láyé, tẹ́ rò pé tẹ́ bá kú kò sí béèrè fún yín. Ọlọ́run bá tún sọ fún yín ní kí ni Suratu Mu'min kọ́ ni. Ó ní àtà bàdí àìsíta sátì wà lè basmala. Ó ní àtà ìzá adáhùnmù lìmọ́ọ̀tù, nígbà tí ikú bá wá dé wá bẹ́ mi àti ẹ. Ẹni tí ò fẹ́ kú tó kú lágídí, alájì tó ń pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba tó kú, alájà tó ń pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba tó rò pé òun ò ní kú mọ́ tó kú, àáfàá ṣéhù tó ń pa gbogbo ẹ̀ pọ̀ tó rò pé òun ò ní kú mọ́ tó kú, tèmi Ọlọ́run ọba pa wọ́n. Gbogbo ẹ̀yin alágbára ayé tó ń bẹ nínú ẹ̀sìn tẹ́ rò pé bóyá kò sí nǹkan kan, kò sẹ́ni tó lè mú yín mọ́, ẹ fẹ́ kú, tèmi Ọlọ́run ọba bá pa yín. Qala rabbi irji'uni, ẹ wá point of death yẹn lẹ́wàá ti rí pé àṣẹ mọ̀náfìkí lẹ ṣe fún rí ara yín. Àṣẹ gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ àṣẹ òdodo ni, àṣẹ lórí ibú ni yín. Àṣẹ gbogbo irọ́ tó ń pa fáwọn èèyàn, àṣẹ ẹ kì í ṣe lẹ́sìn,
kí n ṣe scholar òdodo kí n ṣe mùsùlùmí òdodo point of death tẹ́ bá kú lẹ́tì mọ̀ kọ́lá rọ́bì irji'uni lẹ́yìn ìgbà tẹ́ bá wá discover yẹn irji'uni ọlọ́run bá dá wa padà sílé ayé lẹ́yìn ìgbà tó bá ti kú tán la'alli a'malu salihan fima tarakitu ọlọ́run bá dá wa padà sílé ayé àwọn carry over tá a ti ní nínú àwẹ̀ gbígbà ni nínú ìrun kíkí wa ni nínú ká ṣe dáadáa sínú ẹ̀sìn ni nínú mọ̀náfìkì ni nínú kéta ni nínú kéro ni bá ṣe lu ayé àwọn ẹ̀rọ tá a ti ní irji'uni la'alli a'malu salihan fima tarakitu dá wa padà sílé ayé ká lọ ṣe kí ni o ká lọ túnṣe wa ṣe nígbà tó bá ti kú tán àfà á sọ bẹ́ẹ̀ ìmáàmù á sọ bẹ́ẹ̀ ìmáàmù fèkì á sọ bẹ́ẹ̀ àfà fèkì á sọ bẹ́ẹ̀ mùkádàmù fèkì á sọ bẹ́ẹ̀ làdáni fèkì á sọ bẹ́ẹ̀ ọmọ kí ó tí ò dúró dédé á sọ bẹ́ẹ̀ alájì á sọ bẹ́ẹ̀ alájà á sọ bẹ́ẹ̀ àwọn tó pera wọn ní mùsùlùmí tó yẹ fèkì ni wọ́n lọ ṣọ́ọ̀ṣì lónìí kírun lọ́la wọ́n á sọ bẹ́ẹ̀ bí ọlọ́run dá wọn padà gbogbo èyí táwọn ń lọ táwọn ń jí ṣọ́ọ̀ṣì lọ táwọn ń jírun kí yẹn àwọn ti kọ̀ǹfàmù nísìn ọlọ́run dá wọn padà sílé ayé adá wọn padà sílé ọlọ́run ní pé kàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ innaha kalimatu huwa qailuha wa min warahihi barzahu illa yawmi yubashun ààyè ilé máa wà títí di ọjọ́ ìdájọ́ ibo láyé náà òun ni barzahu ibẹ̀ ni àwọn tó ti kú ibẹ̀ ni gbogbo wọn wà kò sẹ́ni tó ti dọ́run anabi adama alayhi salatu wa salam kò tí dọ́run anabi muhammad ò tí dọ́run anabi sulaiman ò tí dọ́run torí kò sẹ́ni kankan tó tí dọ́run barzahu ni wọ́n wà another world ni kí lèmi àtẹ́wọ́ ń bá kiri nínú ayé kí lè wọ́n ń bá kiri ìrìn àjò ẹ̀mí tá a sì ń rìn yìí a sọ fún wa pé mẹ́fà ni apákan àwọn skọ́là sọ pé mẹ́fà ni apákan àwọn skọ́là sọ pé 5 ni àkọ́kọ́ ìrìn àjò ẹ̀mí ta kọ́kọ́ rìn òun nígbà tọ́lọ́run jẹ́ ànábì adam alayhi salatu wa salam tó kó gbogbo wa jáde láti ẹ̀yìn ànábì adam tó dẹ̀ wá sílẹ̀ tọ́lọ́run bá ń bi èmi àti pé qalu alastu bi rabbikum tèmi àtẹ́ńdẹ́ ọlọ́run ọba lóhùn pé qalu bala sayidina ìwọ ọlọ́run ọba láàmásìn táìmù yẹn wọ́ọ̀dù kan ni wọ́ọ̀dù ẹlẹ́kejì nígbà tẹ́mi àtẹ́ ń bẹ nínú ikùn ìyá wa wá ìzẹ́ àǹtún àjínà tó ń fi bùtú ní kún umu hatikun wọ́ọ̀dù kan ni pé ìgbà tẹ́mi àtẹ́ wà nínú ìyá wa ó di méjì wọ́ọ̀dù ẹlẹ́kẹta nígbà tí wọ́n bí wa sáyé tẹ́mi àtẹ́ ń lò lọ́wọ́ yìí wọ́ọ̀dù ẹlẹ́kẹrin nígbà tó bá kú tó wà ní barizahu àyè kan ní barizahu yẹn kì í ṣọ̀run it's another world it's unseen world wọ́n mi wọ́rọ̀ hin barizahu illa yaumi yub'ashun alquran ń confirm ẹ̀ fún ẹ tó bá jẹ́ pọ̀run ni alquran máa sọ pọ̀run ni ọlọ́run máa sọ pọ̀run ni tó rọrọ̀ alquran ọ̀rọ̀ ọlọ́run ni wa min warahi ààyè ilé máa wà o àwọn tó bá ṣe mọ̀náfìkì kú tí wọ́n wá sọ pé kọ́lọ̀ ń dá àwọn padà wá sáyé o káwọn wá túnṣẹ́ àwọn ṣe ọlọ́run ní kàlá ọ̀rọ̀ orí bẹ̀ innaha kalimatu huwa qailuha ẹ̀yin èèyàn lẹ́mọ́ ń ṣe bèèrè fúnra yín ọ̀rọ̀ táwọn ọlọ́run bá ti sọ la tabdila li kalimatillahi kò sí ìrújú nínú ọ̀rọ̀ wa barizahu illa yawmi yub'ashun ààyè ilé máa wà títí di ọjọ́ ìdájọ́ kí làwọn ọmọ iná àwọn ọmọ àlìjánà láàkọ́ bá àwọn ọmọ iná sọ̀rọ̀ àwọn ọmọ àlìjánà yẹ ká lọ wo suratul araf káyètè bú kíákíá tabari ká lọ wo suratul araf kí lọ́lọ́run ọba sọ fún wa ń bẹ̀ ọlọ́run ọba sọ fún wa pé suratul araf Quran chapter 7 verse 44 ó ní wà náà dá ashabul jannati ashaban nari an qad wajadna ma wa'adana rabbuna hakan understand àwọn ọmọ àlìjánà wọ́n máa sọ fún àwọn ọmọ iná pé kí ni ní ọ̀dọ̀ àwa níbí nínú ọgbà àlìjánà nínú ọgbà ìdẹ̀ra táwọn Ọlọ́run bá fi wá sí níbí gbogbo àdéhùn tọ́lọ́run bá sọ nípa ọgbà ìdẹ̀ra gbogbo àdéhùn yẹn tọ́lọ́run bá sọ pé ẹni tó bá ṣe dáadáa àwọ̀ ọgbà àlìjánà ó rí báyìí ọgbà àlìjánà ó rí báyìí téèbù èmi àti ẹta rò pé Ọlọ́run ọba ń pa yẹn tá bá ti wá wà nínú ọgbà àlìjánà táwọn kan bẹ nínú ọgbà iná Suratul Araf lọ wo Quran chapter 7 verse 44 àwọn ọmọ àlìjánà ṣó mọ̀ pé à ń ka èmi àti ọjọ́ ń kà á sìn àárò kó jèrè ni àárò pé Ọlọ́run bá ń pa tábà ti wá dé kọ́lọ̀ ń ṣe ogun ọlọ́mọ àlìjánà tábà ti wá wà nínú ọgbà àlìjánà táwọn kan bẹ nínú ọgbà náà nínú náà àwọn ọmọ àlìjánà àmà ní wọ́n náà dá ashabul jannati àwọn àlìjánà àmà ní kíkí ni o ashaban nari à ń kọ́ díwà jáde náà máa ń wà hádà náà rabbuna akọ àṣẹ gbogbo àdéhùn tọ́lọ̀ ń ṣe nípa ọ̀rọ̀ àlìjánà nípa pé àwọn tó bá ṣiṣẹ́ dáadáa wọ́n á wọ gbàdẹ́ra nípa pé omi ìṣẹ́lẹ̀ ẹ̀rú kan bẹ lábẹ́ nípa pé Jannatu Firdausi wà gbogbo ìran oríṣiríṣi àlìjánà àwọn ọmọ àlìjánà ní pé àṣẹ gbogbo àdéhùn tọ́lọ̀ ń sọ
gbogbo ìgbádùn tó lóun sọ pé ilé kan wà ilé ìdẹ̀ra ni àṣé òótọ́ ni tèmi àti ẹ bá ti wọ bẹ̀ kọ́ lọ́n ṣe wá lọ́mọ àlìjẹ́nà àmọ́ ẹ ká ṣiṣẹ́ wa àṣé òótọ́ ni àdéhùn tọ́lọ́run sọ mọ́ wahadana rabbuna akọ̀ àṣé òótọ́ ni fa'alwa jaditu man wa'adana rabbukuna hakan wọ́n wá àwọn ọmọ àlìjẹ́nà wọ́n máa sọ fúnra wọn bẹ́ẹ̀ pé àṣé òótọ́ ni gbogbo àdéhùn tọ́lọ́run bá wa ṣe nípa àlìjẹ́nà àṣé bó ṣe rí ni táwọn kan rò pé rọ nínú ayé so a ti kọ̀nfàmù ẹ̀ gbogbo bọ́lọ̀ ṣe ni pé àwọn ọmọ olóyin ijó ẹgẹ́ ẹ máa ṣe fàájì ẹ máa gbádùn bẹ́ẹ̀ bá ṣe ń ronú pé nǹkan báyìí lẹ fẹ́ jẹ èmi Ọlọ́run máa provide ẹ̀ fún yín ẹ ní kú mọ́ kò sí sàárè lálìjẹ́nà kò sórí fífọ́ lálìjẹ́nà kò sí mo fẹ́ sanwó olé lálìjẹ́nà kò sí pé ọmọ mi kú lálìjẹ́nà kò sí ìbànújẹ́ kan lálìjẹ́nà àṣé òótọ́ lọ́lọ́run ọba sọ àwọn ará àlìjẹ́nà wọn á máa bèrè lọ́wọ́ àwọn ọmọ náà pé kí ni fa'alwa jaditu man wa'adana rabbukuna haqqan ẹ̀yin tẹ́ ń bẹ nínú iná nínú ọgbàjà náà máa tọ́ lọ́wọ́ ọba ṣé àdéhùn tọ́lọ́wọ́ bá ṣe lórí iná ṣé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe bá ń bẹ̀ Allahu akbar jalla jalaluka ya Allah ṣé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe bá àwa kọ̀nfàmù àlìjánà tọ́lọ́run sọ ń sì báyìí àwa wà ń bẹ àgbádùn kò sórí fífọ́ kò sí nírúurú kò sí ẹ̀dọ̀ kò sí wàhálà ẹnìkan ò yín músẹ́ nìkan kò sábòsí kò sété kò sóògùn kò sọ́gbọ́n gbogbo ẹ̀ ń lọ létòlétò atẹ́gùn gidi ń fẹ́ sí wa àwa kọ̀nfàmù ẹ̀ níbí ẹ̀yin tẹ́ ń bẹ nínú iná ọlọ́run tẹ́ ń jìyà ọlọ́run ọba lọ́wọ́ nínú iná jahannama àbí nínú iná jahimi àbí nínú iná làásọ́ àbí nínú iná bilihu tamati gbogbo ìran iná tó wà yìí tẹ́ ń bẹ nínú bẹ̀ ṣé rí àdéhùn tọ́lọ́run ọba sọ nípa ọ̀rọ̀ iná ṣé bẹ́ẹ̀ ló ṣe rí o àwọn ọmọ àlùjọ náà máa bi àwọn ọmọ iná bẹ̀ kí làwọn ọmọ iná máa sọ àwọn ọmọ iná náà ní kọ́ọ̀lù naham wọ́n ní gbogbo àdéhùn tọ́lọ́run ọba ṣe nípa iná naham bẹ́ẹ̀ ló ṣe rí fa'asana muwasinu bainahum láàrin wọn níbẹ̀ nínú ọgbà iná tí wọ́n wà nínú iná tí wọ́n wà láàrin wọn bẹ̀ àwárí kan nínú wọn tó máa dáhùn pé kí ni an la'anatullahi ala salimin an la'anatullahi ala salimin kódà nínú iná táwọn wà èyí tó máa dáhùn nínú wọn gbogbo ibi dandan Ọlọ́run kó máa bá alábòsí nínú àwọn tó ń bẹnu náà á tún wọn máa ṣépè fún àwọn tó jálábòsí wọ́n dẹ̀ confam pé gbogbo nǹkan tọ́lọ́run bá sọ nípa ìyà náà àwọn confam àwọn bá bẹ́ẹ̀ báwọn ọmọ àlùjọ náà ṣe confam ẹ̀ ẹ̀tọ́ wọn máa gbọ́ bì kan torí amarandọ̀ kún sí ẹ̀tọ́ wọn máa gbọ́ bì kan tẹ́ bá tún wá sún sísàlẹ̀ díẹ̀ ní Suratul Araf yìí Suratul Araf Quran chapter 7 verse 44 la kà tán fún wa yẹn that is the conversation ọmọ àlùjọ náà máa bèrè lọ́wọ́ ọmọ iná ni pé àwa táwa àlùjọ náà bí a confam gbogbo nǹkan tọ́lọ́run sọ fún wa o adẹ̀bá bẹ́ẹ̀ ṣẹ́yìn náà bá inú náà bẹ́ẹ̀ gbogbo àdéhùn tọ́lọ́run sọ wọn láwọn ọba bẹ́ẹ̀ tẹ́ bá wá súnmọ́ sàlẹ̀ tẹ́ bá lọ sí Quran chapter 7 verse 50 kí lọ́lọ́run ọba tún sọ ń bẹ̀ Ọlọ́run bá sọ fún wa pé kí ni wà náà dé ashabu nari àwọn ìjọ iná ló fẹ́ béèrè ọ̀rọ̀ nísìn àwọn náà fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ àlìjẹ́nnà Allahu akbar àwọn ọmọ ìjọ iná ní wà náà dé ashabu nari ashabal jannati an afidul alayna minal mahi how mimma razaqakumullahu qalu inna allaha arramahuma ala alkafirin wọ́n náà dé ashabun nari àwọn ìjọ iná wọn máa sọ báyìí pé kí ni ashabal jannati ẹ̀yin tẹ́ ń bẹ nínú ọgbàdẹ̀ra inú àlìjánà inú ọgbàdẹ̀ra Ọlọ́run ọba han afidul alayna minal mahi ẹjọ́ ṣẹlẹ̀ fún wa lómi mu ṣẹlẹ̀ rí omi díẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ń bẹ nínú ọgbà àlìjánà nínú ọgbà ìdẹ̀ra Ọlọ́run àwọn ará iná àwọn ìjọ iná àwọn tó ń bẹ nínú iná làásọ tí wọ́n ń bẹ nínú iná jahimi tí wọ́n ń bẹ nínú iná bilihu tamati tí wọ́n ń bẹ nínú iná jahannama wọ́n máa bèrè lọ́wọ́ àwọn ọmọ àlìjánà pé kí ni an afidul alayna minal ma'i ẹjọ́ ṣàlè rómi díẹ̀ mu ẹjọ́ fún wa lómi mu àbí how mimma razaqakumullahu àbí anything tó tiẹ̀ kó ṣàjẹ́ omi anything tó jẹ́ nǹkan mímu sorry wọ́n béèrè omi pé ṣáwọn lè romi díẹ̀ mu àbí anything tó jẹ́ nǹkan mímu táwọn lè mu ìyà ipò nínú iná kí làwọn ọmọ àlìjọ́nà máa sọ fún wọn wọ́n máa sọ fún wọn pé kí ni kọ́ọ̀lù àwọn ọmọ àlìjọ́nà sọ pé inna Allaha Ọlọ́run ọba arramahuma ala alkafirina gbogbo nǹkan tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ó di àrámù gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ẹnigbàgbọ́ òdodo àrámù ló jẹ́ fún àwọn tó bá ṣe kèfèrí sọ́lọ́run ọba tó ń ṣa ìgbàgbọ́ sọ́lọ́run ọba torí náà ẹ lè rómi níbí ẹ ní rí omi mú ẹ wo lẹ́kṣọ̀ yìí ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run the same chapter 41 and 50 go and read it
Suratul Araf àwọn ará náà máa béèrè má dẹ̀ gbàgbé bọ́lọ́run sọ fún wa ń bì kan pé allazina kọlu ọlọ́run wo ni kọlu rabbuna Allahu tí wọ́n ń pe ọlọ́run ọba tí wọ́n gbà pé ọlọ́run ọba tòótọ́ ni wọ́n gbà pé ọlọ́run ọba táwọn ń pè yìí òun lọ́lọ́run ọba kan wọ́n mú ẹbọ mọ́ ọlọ́run ọba wọ́n dúró déédéé súnmọ́ istaqamu wọ́n tún dúró súnmọ́ astaqamu wọ́n tún wá dúró déédéé àwọn ilé allazina kọlu rabbuna Allahu àwọn tó gba àwọn ọlọ́run pé ọlọ́run ọba ni wá tòótọ́ wọ́n gbà wá gbọ́ wọ́n gbà pé ọlọ́run ọba táwọn ń pè wọ́n gbà pé ọlọ́run ọba ni súnmọ́ astaqamu wọ́n tún wá dúró déédéé kò kírun tán kó tún lọ bá fi nǹkan fọ́kọ mu kò kírun tán kó ní fásílẹ̀ kò lọ́sàn-án òun àti pásítọ̀ àti wòlíì onísáàmù àti babaláwo wọn ṣiṣẹ́ papọ̀ kò máa bọ Ògún lẹ́yìn kò máa bọ ayélála lẹ́yìn kò máa bọ Ọ̀ṣun lẹ́yìn súnmọ́ astaqamu wọ́n dúró déédéé ọlọ́run bá nírò àwọn bẹ́ẹ̀ tatanazzalu alayhim màláíkà àwọn màláíkà máa sọ̀kalẹ̀ wá bá wọn yẹn níbo lọ́jọ́ tí wọ́n bá fẹ́ kú àti tí wọ́n máa ń bẹ nínú sàárè tí wọ́n ń bẹ ní bàrìsáwù àtọ́dọ̀ ìdájọ́ pé kí ni Allah tahafu ẹ má bẹ̀rù wala ta'azanu ẹ má bànújẹ́ o ha màláíkà máa ṣe kí ni wọ́n máa kí wọn ni wọ́n máa ṣe wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àmọ́ àwọn tó ń bẹ nínú náà ń kọ́ ò gbàgbọ́ wọ́n sọ fún wa wọ́n máa sọ fún wa ńgbà kan wá ní àwọn àfáwà wá ní ọwọ́ kan ìka kan ìwọ́n lá jóná fún 1000 years àwa ò pé irọ́ làwọn bàbá yìí pa àgbàgbọ́ àìkéré ńgbà yẹn wọ́n ní ọlọ́mọ ìka wọná ọlọ́run o tí wọ́n bá fẹ́ jóná tí wọ́n bá ti wọná ọlọ́run ìka ẹyọ kan 1000 years ní ṣé kò wá rí bẹ́ẹ̀ ni ó gbọ́ yàrá Kùránì tó sọ fún wa pé ọjọ́ kan àwa èèyàn is 1000 years lọ́dọ̀ ọlọ́run mo ní bàbá yẹn ṣe lọ iná kìníkà ìdáka ṣùúr kìníkà ka alifi sanatin ọjọ́ kan àwa èèyàn 1000 years ọlọ́run ni ibi tó àtúwà mọ̀ wà lọ́ bá mi wo Suratul Nisa'i tó wáyé pé lóòótọ́ ọwọ́ ìka kan yìí ó máa jóná fún 1000 years bóyá rọ́ ni ó mọ̀ bẹ́ẹ̀ mọ́ yẹn máa ń fín súyà yẹn mọ́ yẹn máa ń yan súyà bẹ́ẹ̀ yẹn máa ń sun ẹran yẹn bẹ́ẹ̀ náà làwọn yẹn ṣe máa sun nínú Jahannama ọlọ́run wá ń sọ pé kí ni ibi tí wà tí wá mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí pé ìka kan lè jóná fún 1000 years káàkọ̀ lọ tó rá máa gbé sóra yẹn wá lódì verse yẹn wá lódì ní next week tá a bá ń sọ̀rọ̀ àwọn tó ń fẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ kí ọlọ́run ọba wa sọ ń bẹ̀ ó ní kí ni kullama nudijati duluduhun kullama nudijati juluduhun badalnahun juludan àwọ̀ wọn bàbá ṣe ń sun wọ́n bá ṣe ń jó pẹ̀lú àwọ̀ wọn tí wọ́n ń jó tó táwọn èèyàn ń jó nínú iná á tún máa wá fún wọn ní fresh àwọ̀ míì báwọ̀ míì ṣe ń jó láma fi àwọ̀ míì cover ẹ̀ báwọ̀ wọn ṣe ń jó skin wọn burn tó ń jó nínú iná á máa fún wọn ní tuntun míì ṣé o ti confirm ẹ̀ lọ wo Suratul Nisa'i Quran chapter 4 verse 56 a máa mú wá lódìdí ní next week ọlọ́ni kullama nudijati juluduhun gbogbo àwọ̀ ara wọn máa jó badalnahum juludan báwo wọ́n ṣe ń jó yẹn náà àmọ́ tó máa fún wọn láwọ̀ tuntun míì bá fi cover vein wọn padà bá ṣe fi ń cover ẹ̀ náà ló máa burn níjà náà máa jẹ́ láwọn máa provide míì láti lè ṣe kí ni láti lè jẹ́ kí wọ́n fèsì ìyà wọn kí wọ́n fèsì punishment can you imagine kódà ìka kékeré kí wọ́n kàn máa fi síná kí wọ́n máa yọ kí wọ́n máa fi síná ẹ wo bó ṣe rí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ ká sin ọlọ́run dáadáa ẹ má ká mú ẹbọ má ṣe kéta ẹ jẹ́ ká sin ọlọ́run ọba ẹ má ká dìtẹ̀ ẹ wọ àwọn tó fẹ́ kúrò láyé sìn ọlọ́run kí ni o tí wọ́n dúró déédéé tatanazzalu alayhil malaika àwọn màláíkà sọ̀kalẹ̀ ọba wọn pé kí ni kọ́ọ̀lù la ta'afu má bẹ̀rù o wala tahzanu má banújẹ́ so kí la wá ń bá kiri ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ ká dúró déédéé pẹ̀lú ọlọ́run ọba torọ́ ọlọ́run ọba òun nìkan la ní àlẹ́lòmíì ẹlòmíì tó yìí ní bàbá láyé ọlọ́run ayẹ́kẹ́ mi bàbá ẹ̀gùn àmọ́ àwọn míì bàbá wọn ti kú ẹlòmíì ìyá ẹ̀ ti kú ẹlòmíì bàbá àti ìyá ẹ̀ ti kú ẹlòmíì ẹ̀gbọ́n ẹ̀ ti kú ẹlòmíì àbúrò ẹ̀ ti kú àwọn ẹlòmíì ọmọ wọn ti kú nǹkan tó ń sọ fún ẹ yẹn o mọ̀ pé ó ń sọ fún ẹ pé kó súnmọ́ Ọlọ́run ọba ni o mọ̀ pé ó ń sọ fún ẹ pé o lẹ́nìkan kan jọ Ọlọ́run ọba lọ ni o mọ̀ pé ó ń sọ fún ẹ pé kò sí èrè kan tó lè rí àfi kó ṣe dáadáa pẹ̀lú Ọlọ́run ọba bàbá tó gbójúlé ó kú olówó tó gbójúlé ó máa kú àáfàá tó gbójúlé ó máa kú ìmáàmù tó gbójúlé ó máa kú ọmọ tó gbójúlé ó máa kú ìwọ gan tó gbójúlé wọn máa kú kò sọ́gbọ́n fẹ́ dá sí
kò sọ́gbọ́n tá fẹ́ dá sí aláti máa bẹ̀rù aláti wà very careful ká mọ̀ nǹkan tá ń ṣe tó bá ti wá jẹ́ pé bẹ̀yẹn tá ti mọ̀ pé gbogbo nǹkan ló máa tán kú lè ṣe ìfáàní Allahu bak àjíká káwà gbára tọ́lọ́hun ká má dà nǹkan pọ̀ mọ́ lọ́hun wọ́n bó sí tí wọ́n náà ń ṣe àwọn tó sì máa kọ́kọ́ tẹ́lẹ̀ ẹnu náà àwọn làwọn alábòsí wà á rí pé nùnà lẹ́nu yẹn ti sọ pé anlad natullahi ala salimin ibi dandan ọlọ́run kó tún máa bá àwọn alábòsí pẹ̀lú wọ́n ṣe wà nùnà tó o mọ̀ pábòsí ló ń ṣe yẹn òun ló ń kírun o tún lọ ń forí balẹ̀ fún nǹkan mi o mọ̀ pé ó ń ṣàbòsí nìyẹn ẹni tó jẹ́ babaláwo ọlọ́run ti mọ̀ pé babaláwo ni kò rẹ́dì láti kírun kò sọmítì ara ẹ̀ fún wa ẹni tó ń ṣẹ̀sìn míì yàtọ̀ sí gbẹ́gẹ́ mi ọlọ́run ọba ti ṣe sọ fún yín pé wọ́n máa ń yábùtẹ́ gígé ìrálí ìsìlámì dínà àfàlà yòókè bálàmì nìhun wàhúwà fìlẹ̀ ìrọ̀tìmí náà lè ha sírí ọlọ́run ọba ni máa ń yábùtẹ́ gígé ìrálí ìsìlámì dínà ẹnikẹ́ni tó bá lọ gbé ẹ̀sìn míì wá yàtọ̀ sẹ́sìn ìsìlámù fàlà yòókè bálàmì nìhun ànígbà lọ́wọ́ àmàdálù láyà ni tó bá fẹ́ lọ́jọ́ ìdájọ́ wà wúwá fílẹ̀ àkìrọ̀tí mìíràn lè ha sírí abẹ́yìn tẹ́mọ́kéwú mìíràn lè ha sírí ó máa wà nínú àwọn tó máa ṣòfò ọlọ́mọjà ṣòfò ó tún sọ ń bẹ̀ náà the same sura náà ni inna dina inda Allahi islam ó dẹ̀ sọ fún wọn bìkan pé wọ́n máa ń yá zakaru ó ní ọlọ́run bá ní pé kí ni ó sọ ń bì kan fún wa pé wọ́n mọ̀ ní aláktùlì jíní wà lè hínsà ilẹ̀ àbùdún mi ń dẹ́yìn èèyàn àtàlìjọ̀nú lásán ò ilẹ̀ àbùdún ni àyàfi kẹ́ máa sin èmi ọlọ́run ọba mo fi wá ń béèrè lọ́wọ́ èmi àtẹ́gbẹ́ ṣásin lọ́run táwọn ànábì ọlọ́run ni ṣé mi àtẹ́sin lọ́run táwọn màláìkà ni ó dá ibi tí wà tí wàá mọ̀ pé ò sin lọ́run ó fi dá ó lóore fún ẹ pé kó sin lọ́run pẹ̀lú mímọ́ ó lóore fún ẹ pé kó má sin ọlọ́run ọba pẹ̀lú ìdọ̀tí ìgbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ àwọn tó máa jóná ó sọ ń bì kan pé kíní kan òkúta àti èèyàn ló wá fi kóná wàkúdù hannasu wal hijara òkúta àtàwọn èèyàn ló wá fi kóná jahannama ó tún sọ ń bì kan pé kíní walaqad sarana li jahannama kaseeran minal jinni wal insi walaqad sarana li jahannama kaseeran walaqad jahannama kaseeran ọlọ́run ní pé kíní adá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mínàlì jíní wàlì hínsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlìjọ̀nú àbálìjọ̀ní àwọn ìtorí wọn la ṣe dájà náà mọ́ o ìjẹ́ màláìka wà ń bẹ̀ ìjẹ́ àwọn ànábì ẹ̀ wà ń bẹ̀ àwọn èèyàn àtàlìjọ̀nú ẹ̀rẹ̀ pé èèyàn àtèèyàn náà lẹ̀ àlìjọ̀nú àtèèyàn náà lẹ̀ ọjọ́ ń ṣe bísínẹ́sì tẹ̀wọ́n gbára burúkú lọ́dọ̀ wọn àwọn èèyàn náà ti torí lóun dá kíní ẹwọ́ àwọn màláìkà ló fi lóore fẹ́mi àti ẹgbẹ́ káàsì lọ àwọn màláìkà àwọn ń gbé lálìjánnà ni àwọn ọjọ́ gbé lálìjánnà ni àtàwọn ẹ̀dá mi tọ́lọ́dọ̀ àtàwọn ànábì ọlọ́run àmọ́ iná ó dé ìwọ̀ fáwọn ànábì ó dé ìwọ̀ fáwọn màláìkà èmi àti àtàwọn àlìjànnú mà ní ọlọ́run mà ní òun ti torí ẹ̀dá iná ó dẹ̀ sọ fún wa pé ẹ̀sìn yìí ẹ̀sìn Islam yìí ó ní èmi àti àtàwọn àlìjànnú ni ká sìn dáadáa ìwọ wá ló ń kírun wà ló máa ṣe nǹkan mí lẹ́yìn alábòsí sọ́ọ́límù ni ẹ mọ̀náfìkì ni ẹ a ń láti wà very careful a ń láti sin ọlọ́run ọba iná ọlọ́run wà o òun ni jẹ́ sí rí conversation ayé Al-Qur'ani ní ọlọ́run bò dẹ̀ ní parọ́ a dẹ̀ tún gbé váàsì tọ́lọ́run tuntun sọ̀rọ̀ nípa àwọn tó ń fi ẹ̀sìn òun ṣe yẹ̀yẹ́ tí wọ́n mú ẹ̀sìn lọ́kùnkúndùn tí wọ́n mú síríọ̀sì tí wọ́n ń gbèrú jù wọnú ẹ̀sìn a sọ next week ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ẹ má ká gbèrú jù wọnú ẹ̀sìn ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ dáadáa ẹ má ká ṣe kéta èèyàn àtàlìjọ̀nú lọ́lọ́run fi kó náà ọlọ́dẹ ti sọ pé kí ni òun ò dá àwa èèyàn àtàlìjọ̀nú lásán àyàfi ká máa sin òun ọlọ́run ọba ṣẹ́sìn lèmi àti ẹwà ń sìn àbáwọn àfáà ṣọ́ọ̀ṣì àfáà ìmáàmù àfáà tó ń ṣe wáàsí àfáà ṣéhù tí àwọn èèyàn wá ń wá wà sí ilẹ̀ wá sọ́dọ̀ pé ó yá ẹ ṣàánú wa àfáà ẹ ṣàánú wa ọjà wa ò tà ní a níṣòro báyìí ni tí wà àfáà ń gbé oògùn fún wọn orúgbálàbò sí ni ẹ oògùn ló yẹ kó gbé fún wọn oògùn ló yẹ kó fi yanjú bùkátà àwọn èèyàn ṣóògùn àbí ètùtù ló yẹ kó sọ fáwọn èèyàn pé wọ́n máa ṣe ṣe ifá ló yẹ kó sọ fáwọn èèyàn pé wọ́n máa dá
ṣé bọ́ọ̀lù ló yẹ kí wàá fà sọ fáwọn èèyàn pé wọ́n máa gbé lọ sóríta ṣé items ẹni ṣé irinṣẹ́ ẹni kí ni tiẹ̀ bẹ̀ ṣùgbọ́n torí pa alábòsí pọ̀ nínú àwọn ẹ̀dá bẹ̀ so ọlọ́run ní gbogbo orú àwọn bẹ́ẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú lọ́jọ́ ìdájọ́ ọjọ́ jahannama lil kafirina khasiran wọ́n máa kó pańpẹ́ sí wọn lọ́wọ́ ní tẹ́mọ̀ máa wò pé àṣẹ́ṣẹ́ ìwà náà lélẹ́yìí àti ẹ̀yin ṣéhù nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ tẹ́yin ṣe lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ tẹ́yin ṣe léèwọ̀ fáwọn èèyàn tọ́lọ́run bá lè sọ fún wa pé ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar àwọn tó ń pa àwọn èèyàn láṣẹ láti ṣe dáadáa tí wọ́n dẹ̀ ń fáwọn èèyàn níjànú tí wọ́n dẹ̀ ń kọ́wọ́ àbàjẹ́ fáwọn èèyàn àmọ́ àwọn èèyàn kan ń bẹ nínú ayé nínú àwọn àfà kò síbi tí wọ́n sí àpamọ́ máa sọ tí ayé ìbá ti da táwọn àfà àtọlọ́hun bá ti da ayé máa da because wá sí máa ráìm a lè kọjú síbi kan báwọn àfà kan ṣe ń sọ òótọ́ nípa ọlọ́run làwọn àfà kan ń sọ pé rọ́ ni wọ́n ń pa ẹ má dá wọn lóhùn a máa rí wọn lọ́jọ́ ìdájọ́ ọlọ́run bá dẹ̀ ti sọ fún wa bí kan pé gbogbo wa tá bá ti mọ̀ pé àfọmọ sílẹ̀ sáyé lọ ẹ ṣe dáadáa o torí pé kí ni gbogbo nǹkan tẹ́ bá ṣe láìdá wọn ṣàlẹ́ǹjì àwọn ọmọ yín adẹ̀ jẹ́ ń bẹ̀ wàlíyáṣà lẹ́sìnà láòtárọ̀kù min àlífì súrí àtàndìhá fanafùnà àléhì wàlíyàtẹ̀kúnlẹ́hà ẹbẹ̀rù ẹ̀mí ọlọ́run wàlíyàkúlùkọ̀ lẹ́sẹ̀dídà ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù pé máa fa àwọn ọmọ sílẹ̀ ẹ rí àwọn bàbá mi ti lọ báyìí wọ́n fa àwọn ọmọ wọn lẹ̀ àwọn àfáà mi ti lọ wọ́n fa àwọn ọmọ wọn lẹ̀ tó ẹ́pà ìdání wọ́n ṣe àwọn ọmọ wọn yanjú ẹ̀ báyìí àwọn náà sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run dà wọ́n láàmú tí wọ́n ń jìyà so kò nídìí pé kí ní ikú lè ṣe ìfánilẹ̀ láwùbá kì í wá fámọ̀páyé ìmá tán ó mọ̀ pé gbogbo nǹkan òpin máa bá kí wà ní irọ́ kí wà ní fèkì irun fèkì tó ń kí àwẹ̀ fèkì tó ń gbà tó dẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ láti lọ máa ṣe aburú tó dẹ̀ ń gbé aburú fáwọn èèyàn tó dẹ̀ pera ẹlẹ́ni ọlọ́run irú ẹni ọlọ́run wo ni ẹ bẹ̀rù ọlọ́run jẹ́ kó máa rán létí ọlọ́run kí ni sarana li jahannama kasiran mina li jinni wal insi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn àtẹ̀lẹ̀jànú láfi kóná jahannama lahum qulubun la yafqahuna biha àwọn tí wọ́n ní ọkàn tí wọ́n kì í fi ń ronú walahum a'yunun la yubsiruna biha àtàwọn tó ní kíni tí wọ́n lójú tí wọ́n fi rí náà walahum azanun la yasma'una biha àtàwọn tó ń ṣe kíni tí wọ́n ní etí tí wọ́n kì í fi ń gbọ́ràn bẹ́ẹ̀ dẹ̀ láyé ṣe rí nínú àwọn àgbàlagbà àfáà wọ́n máa pa àwọn èèyàn láṣẹ àṣẹ burúkú pẹ̀lú máa ṣe aburú kò sí nǹkan náà ẹ máa sọ̀rọ̀ pípẹ́ wà pẹ̀lú ọlọ́run ẹ máa sọ̀rọ̀ pípẹ́ kò sí nǹkan tọ́lọ́run máa ṣe ọlọ́run á ṣe mẹ́wàá o òun la kà fúnra wa tán yìí ẹ jẹ́ ká ṣe dáadáa ó pé pé à ń lérí mọ́ ẹnìkan à ń ṣe kinní kan yẹn gbogbo nǹkan kitabullahi al-ghalibuna ọ̀rọ̀ ọlọ́run ọba ló máa borí gbogbo nǹkan o kódà ọlọ́run sọ́nbì kan oníkólì lẹ́ọ̀ká náà lè bá rò mí dáadáa likalimati rabbi suratul Kahfi ni síwájú bẹ́ẹ̀ ó sọ pé kul innama ìwọ Ànábì sọ fún wa ana basharun mislukum yuha ilayya annama ilahukum ilahu wahidu ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni faman kana yarju liqa rabbihi ẹnikẹ́ni tó bá fẹ́ lọ pàdé ọlọ́run ọba ẹ̀ tó fẹ́ lọ pàdé ẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú tó fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa tó fẹ́ kọ́ ọlọ́run ọba bá òun ní gbólóhùn dáadáa tó fẹ́ wọnú ọgbà àdẹ̀ra ọlọ́run ọba tí ò fẹ́ jóná ọlọ́run ọba tí ò fẹ́ jìyà ọlọ́run ọba fàlìyà amálẹ̀ àmàlà àhásọ́ọ̀lìhà kó ṣiṣẹ́ dáadáa wala yushrik bi ba'dati rabbi àdá kó má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba la yushrik bi ibadati má fi ẹbọ ṣe ìbádà síwájú ọlọ́run sí ọlọ́run gbà fọ́lọ́run tó tá mà sọmítì gbogbo ṣọ́dá fẹ́ ṣe pẹ̀lú ọlọ́run sọmítì ẹni tó tá sọmíṣàn fọ́lọ́run ọba má jẹ́ kó ní èrí nínú má jẹ́ kó ní ìdọ̀tí nínú ẹni tó bá ṣe tán láti pàdé ọlọ́run ọba Suratul Kahfi ni faman kana yarju liqa rabbihi ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa gbogbo dáadáa tọ́lọ́run bá sọ pé àwọn èèyàn máa jẹ tó bá pàdé ìwà àfà tó ń bá rán dáadáa kiri tó ń purọ́ fáwọn èèyàn
rí yín dàrú. Yes, because gbogbo nǹkan tẹ́ ṣe you are going to ẹ máa ṣe ṣírò ẹ̀, you are going to account it. Gbogbo rọ́tẹ́ gbogbo fẹ́ẹ̀kì tẹ́ ń sọ yẹn, gbogbo àwọn ẹ̀tàn tẹ́ ń tún àwọn èèyàn yẹn, gbogbo àwọn lúbúlúbú tẹ́ ń fún àwọn èèyàn yẹn, gbogbo imú tẹ́ ń yìn yẹn, gbogbo kẹta tẹ́ ń ṣe yẹn pé ẹni ìṣòótọ́ ẹ fẹ́ gbógun tí ẹ lè gbógun tẹni tọ́lọ́ ò gbógun ti wọn kì í ràjẹ kóró àfi náà wọ́n fẹ́ rí yín wọn ní búrò yín mọ́nú ayé. Bẹ́ẹ̀ àwọn òní máa sọ ilé táwa ń sọ yìí àwa máa sọ lọ ni torí àwa ò bẹ̀rù. Mo ti sọ fún yín last week. wala tahsabanna allazina qutilu fi sabilillahi amwatan bal ahyahu inda rabbihim yurzaqun. Tí wọ́n bá pa mí sórí pé mò ń jíṣẹ́ Ọlọ́run ibo mo fẹ́ kán pa mí sí, kí n kú sí lédì àwo, wọ́n pa mí sí bí àwọn ọlọ́ṣun, wọ́n pa mí sí àwọn ṣọ́ọ̀ṣì, kí n lọ kú sí ọba babaláwo, kí n kú síbi tí mo ti ń wórí òkú tí mo ti ń wá nǹkan mo fẹ́ jó kiri, wọ́n pa mí sójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́run ló dájú. Èmi ò bẹ̀rù, mi ń bẹ̀rù, èmi ò rẹ̀ attitude, gbogbo attitude tó bá wù kẹ́ máa ṣe èmi ń wò yín ni pé wọ́n bí yín re tó bẹ́ẹ̀. Tẹ́bá lẹ́ńsà kankan àbí ẹ ṣe kíníkan ojoojúmọ́ ni wọ́n ń gbọ́ àwa nínú ayé. Ẹ̀yin tẹ́lẹ́ńsà sí yàn tẹ́lá kì í ṣe bẹ́ẹ̀ rí. Wọ́n ní ní month àbí wọ́n ní wọ́n sì ní month láàrẹ̀ lómi. Gbogbo nǹkan tẹ́sí lẹ sọ fáwọn èèyàn náà fáírọ́ọ̀sì ni. Ṣé ẹ̀ta ló wọ́n sàsíra wọn tààlà sàsí wá mú? Àwọn tó ní wọ́n sàsí wa ni o. Ojoojúmọ́ àwa ń dún lọ́díò, à ń dún fídíò, à ń dún lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́lẹ́ńsà sí wa àárín yín. Ẹ ń parẹ́ mọ́ yẹn lára díẹ̀díẹ̀ tó lọ́wọ́ bó ṣe gbógun tì súnmọ́dọ̀ deadness as a failure as feeling. Ẹ padà ẹ dèèyàn yẹpẹrẹ fáwọn nìyẹn kẹsẹ̀fẹ́ iná mọ́ yẹn kùs. Ẹ dèèyàn yẹpẹrẹ sọ àwa ò bẹ̀rù wàláì torí ẹni tó bá dúró tán Ọlọ́run máa ń dúró tán ni wàá dúró tán. Má lẹ́bọ lẹ́rù kò sẹ́bọ kan. Òótọ́ làwa sì ń sọ àwọn ò sì ní gbèrú jù sínú ayé. Ẹ̀yin tẹ́wọ́ lẹ́ ń lé pa wá ẹ̀yin la àgbúrò mọ́ ẹ̀rí pé ń parẹ́ máyé lára díẹ̀díẹ̀ àgbúrò yìí pẹ̀lú pé ń fi gbogbo ayé sọ̀pọ́tì ẹ̀ ń fi oṣó ẹ̀ ń fi gbogbo ẹ̀ fi ń kúnra yìí àwádá dúró ní pẹ̀lú Ọlọ́run tawakkali ala Allahi allazina qala lahum nasu inna nasa qad jama'u lakum fa akhshahum fasaddahu imana. Sáìdì kúrò pé ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ ní, Sáìdì kúrò pé ẹmu ẹkì ẹlọ mu wá wọn bí yín re ẹ tó bẹ́ẹ̀. Báwo kì í ṣe bó ṣe ń rí mi yẹn má fi yẹn wò mí birabbil Kaaba má fi wò mí o torí pé kí ni we are not talking about age. Mo ti assist ti pẹ́ nínú ayé àtàlà lè ń zẹ́nu inú mi náà dẹ́rì ibìkan ni mo ti ń bọ̀ ibìkan náà ni wọ́n náà ti ń bọ̀ mo ti assist mo ti wà ti pẹ́. So that is why èyí táwa ń ṣe ìwọ ṣé wò dá dúró kò dá dúró níwọ̀n nìkan kó wọn bá àwọn èèyàn po wèrè lórí pé ó ń sòótọ́ wọn ò ní ràjẹ kò rẹ̀ wọn ò ní rí ẹmọ rárá. Èyí tèmi ń ṣe yìí wọn ò bí ẹ̀dá kò ṣe fọ́jọ́ kan wà parẹ́ ni. Ṣùgbọ́n nǹkan tẹ́ni mi fẹ́ gbọ́ nǹkan táwọn ọmọ èṣù fẹ́ gbọ́ nǹkan táwọn àlejò ní fẹ́ gbọ́ ẹ̀hún lẹ́yìn fẹ́ máa sọ kẹ́lẹ̀ ráyé lò. Àwa ò kíyà fún yẹn tó rárá ti mọ̀ pé ayé yìí Ọlọ́run bá ti jẹ́ kó yé wa pé ayé yìí àlìjánà àwọn disbeliever ni ilé ìdẹ̀ra wọn ni. Àmọ́ àwọn tó nígbàgbọ́ òdodo ọ̀run ní ẹni àlìjánà wọn. So kí wọ́n fẹ́ máa dààmú ara mi fún so torí náà gbẹ̀yìn tẹ́ ń lépa burú àbí tẹ́ ń ṣe mítìn àbẹ́ ń ṣe kìdí ẹ̀mí yín ò gbé o mi bá ń ṣeré o ẹ ní wò tán rárá ṣe tẹ́ ń rí wò ni ẹ ní wò tán ni torí bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́ṣẹ̀ máa wálẹ̀ sí ojoojúmọ́ làwa ń dún lémi nìkan bó ṣe rí nìyẹn tó bá ti gbára tọ́lọ́run wà dàbí mílíọ̀nù èèyàn ni. So ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ ẹ jẹ́ ká ṣe dáadáa síwájú Ọlọ́run ẹ ká ṣe dáadáa a kì í dárúkọ èèyàn a kì í ṣe kí ni à ń káyé Al-Qur'ani ni à ń sọ reality pé ọ̀rọ̀ Ọlọ́run ń bọ̀ wá ṣẹ́ o ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ má dáhùn èèyàn lóòótọ́ ẹ má wọrí ẹ mọtí ẹ má wọrí ẹ má gbàwẹ̀ ẹ má wọrí ẹ má yẹ kí nìkan ẹ bẹ̀rù Ọlọ́run o wàhálà wà o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh wàhálà wà o so Ọlọ́run má dá wàhálà mú àti fẹ́ kírun lọ́dọ̀ wa ń bì ẹ ti understand subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin
walhamdulillahi rabbil alamin. Masalam wa ila liqa'i. Fún gbogbo ara fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn aláìní, account number ní fáwọn aláìní o 01232142454. Account number fáwọn aláìní 01232142454. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àdúrà wa gbà. Masalam wa ila liqa'i.